oríṣiríṣi ọ̀nà lèèyàn máa wò lára celebrant tí ó fi máa bá dúpẹ́ pọ́pẹ́ yẹ. Allahu Akbar. Jákèmálì ti sọ ọ̀nà kan, ọ̀nà tèmi fẹ́ sọ lára bàbá ọ̀tẹ̀ náà ni pé bí àáfàá bá wà tọ́lá wọn ti ń tẹ̀lé táàfà ní ọ̀há sí mọ́ tẹ́ wá ń wo ìgbésẹ̀ ẹni tí ń tẹ̀lé ní sọ́jọ́ tààfà àbíkọjọ́ tí ò bá jọ tààfà ọmọ àlè àfáà yẹn ni. Allah. àmọ́ ọmọ ọkọ iná ẹni bàbá ọ̀tẹ̀ jẹ́ fún Amirul Jeishi. Rahimahullah. màmá pé Amirul Jeishi láì mọye ìgbàlẹ́dẹ́ wọ́n á sì máa pọ́nmi lé wọn àmọ́ wọ́n jọ wá pẹ̀lú bàbá ọ̀tẹ̀ ni. Amirul Jeishi wọ́n wá lọ́dún kan wọ́n wá sọ fún gbogbo ayé wípé lẹ́dẹ̀ yìí kódà lọ́sùn yìí bẹ́ẹ̀ bá fẹ́ pè mí tí ọba ti lọ́wọ́ Sheikh Ridwanlah Olagunju yìí ní dáhùn. Allah. bàbá ẹ̀tẹ́ wá lo èdè wọ́n pe òun náà níwáàsí kò tí ju ọ̀sẹ̀ mẹ́ta lọ. mo wá gbúrò bàbá ọ̀tẹ̀ kìí kò lẹ́dẹ̀ wípé ìlàjì ọ̀rọ̀ tí bàbá ọ̀tẹ̀ sọ èmi ní fi ń fún ìṣó èmi ní fi ń ròyìn. Allahu Akbar. bàbá ọ̀tẹ̀ wá sọ ń bẹ̀ wípé bí ọba sọlá àti lọ́ọ̀yà Ọlágúnjú tí mo bi léèrè wípé bó o lẹ́dẹ̀ yìí tí wọ́n sì ní wá ìní wá kọ́ á sí tí mo rí nítòsí nífiwé tayọ ọmọ ọkọ ládàá fà ọjọ́ ń tà fà rẹ̀ náà wí ìgbésẹ̀ lẹ́yìn àfà tẹ́ dúró síbẹ̀ tí ń fi yẹ̀yìn táàrin èèyàn àti Khalifa Amirul Jeishi ó fi dàrú irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ sún síwájú sí i. Ọlọ́run bó bùn yín gbé. Àmín. Ọlọ́run ó forí jìn àfá. Àmín. Ahlan wọ̀lí dátà Ìsá. Ahlan wọ̀lí dátà Ìsá. Ahlan wọ̀lí dátà Ìsá. Bàbá ọ̀tẹ̀ Àlì lórí. Bàbá ọ̀tẹ̀ Àlì lórí. ولدت بين كرام ولدت بين الكرام قوم فخار عظام قوم فخار عظام أهلا وليدة عيسى أهلا وليدة عيسى nígbólé ọ̀rọ̀ mi. bàbá ọ̀tẹ̀ lè lórí. ìyá ọlọ́mọ. olùdíjì. alukurani ní ká tọ́jú ọmọ ká fún lọ́yàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń sá wọn ọyàn láti fọ́mọ lónìí. mẹ́dísìn ń bẹ nínú ọyàn ọmọ tí wọ́n bá fún lọ́yàn dáadáa tọ́yàn já dáadáa malignancy tí mo sábà sobìnrin nìkò ní ṣe. ọpọlọ rẹ̀ ó jiná koro yóò máa kí ó ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ yóò máa wé ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ. ẹ má kánjú àti tètè lo fídà. dẹ́kun màmá. àdé ti fúlà rọ̀bìà fọlùmọ̀fà yálùbọ̀rù fíìrì gbòòrò àdá lẹ́yìnsà yóò jìdí fásùnàyé kọ́lì wáyé dẹ́kun màmá fọmọ lọ́ọ̀yà òórè tó pọ̀ ló wà níbẹ̀ má ṣe lò fídí ń bá túmọ̀ o òun ló ń tọ́ ọmọ òwò ẹ ṣeun làkàdíjà kùmàtì lè ilá fún àfọ oníwàásí bó bá jáfọ oníwàásí míì ní àwọ ọ̀rọ̀ bá ti ṣáájú fún báyìí àbá ilé ẹ ó ti dàrú torí pé kò gbogbo tán fẹ́ palẹ̀ máa ti sọ náà ni wọ́n ti sọ tán àmọ́ Ọlọ́run kẹsàn-án bàá débi kí wọ́n lè fi kúlọ̀ aláwọ̀ ṣe wáàsí ìkómọ tí ó sì ní dàgbà tó mọ àwọn òkú Ọlọ́run ló kẹ́ wọn débẹ̀ wọ́n ti wà ń bí ìyàwó rí tán ní tí wọ́n sì ń lo wáàsí tàbáraka tẹ́yàn máa wo kí òkú ni wọ́n lò fún Ọlọ́run ló fi sẹ́yìn rẹ̀ yín ó bá já sí pé ní wọ́n máa ti fún yàn ní sàtífíkẹ́tì wáàsí ni ẹ ti emeritus bẹ́ẹ̀ ti wà ń gbogbo àwọn nọ́ọ̀sù lẹ́tì máa pààrọ̀ fún Sàlámì pààrọ̀ yìí torí pé ń bẹ́ ńlẹ̀ ní digi làkàdíjà kùn àti lìlá fi Ọlọ́run má jà wọ̀ lókun Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa Ọlọ́run má sọ̀rọ̀ yín má kàmá yín má rìfáàsì má sì jẹ́ alápàdà sí ibú làkàdíjà akùn rasúlù min anfusikum má sáré wí
gbàtà ìké tán wọn mú àdúrà rẹ wá. لقد Akum جاءكم rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum بالمؤمنين الرؤوف الرحيم سمين بني فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش وليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف آنكم الله.